Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Bàbá tí ṣé nígbà tẹ dé láti ibi tẹ ti lọ rọtí ni àbí lẹ́yìn tẹ ti ṣe truth and dare tán. No, we didn't actually, we didn't truth and dare. Lọ ti sọ wípé towards the bàbá tí onígbà tó bọ́ síta. Gbogbo agbára. Ẹni pé ńgbà bàbá tí sọ pé ńgbà tí mo bọ́ síta tí mo dé láti mo kú ra ọtí. No, ẹ̀gbọ́n kan tí mo Onígbà sọ. tó bọ́ síta tó fẹ́ wọlé. Irọ́, monitoring truth or dare. Mo wá fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi. Ẹ máa lọ ẹ lọ rí wá. Ìdí ẹ máa tún gbọ́. So mo fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ lọ mú nǹkan nínú mọ́tò mi ṣó ti yín mọ́ mi. So bí ṣe wá ń bọ̀ padà nínú apartment mi, mo kàn gbọ́, ó dàbí pé bàbá tí ti mọ̀. Mo kàn wọlé ni pé kí ni bàbá tí mọ̀. Mo pẹ́pẹ́pẹ́ mo pẹ́stà ẹ̀. Ó wá ṣe sọ fún mi. Bàbá tí another question nígbà tí ẹ wá ṣe truth and dare yẹn tán wọ́n wá ṣe wọ́n wá lọ. How many days after ni Dara wá pè òun fẹ́ jẹ pizza? How many days after? Mi mọ̀ bóyá bí ẹjẹ wo náà. No, Dara kan ló pè o. Dara Marigold ó ní Marigold push Dara. Ó push Dara. So that means they were together. Yes, ó push They Dara were together. Bí kéèyàn sọ pé yà pé sọ pé mo fẹ́ jẹ nǹkan báyìí. Wọ́n fún ìtì mo fẹ́ mú jáde níbẹ̀. Ada fún yín. Mi ò ní wá yín tì mà. Bàbá tí màá gbọ́ mi. Nígbà tí you have found out that is Lande's wife. Yes. When Dara now called you again, why are you giving her attention? Good question. Good question. After when they've done what they have done to me, which I know that I'm in their net, me more plot. Bẹ́ẹ̀ni ẹ sọ̀n bàbá ti ṣe. Which net are you? Irú ẹran ilé ejò wo ló jẹ rí? O ò lè sínú nẹ́ẹ̀tì àwọn ọmọ kéékèèké yìí. Kékeré báyìí ló fi jì wọ́n lọ mú mọ̀ pé ó lè fi yí wọn mọ́lẹ̀ tó bá jẹ́ pé lọ́rọ̀ pípé ká wùwà ọmọ ìgboro. You understand? Mo bèrè nǹkan kan lọ́wọ́ ẹ earlier on before we even heard this very part. When you now later, let's assume what you said is true. But when you now later realize that Dara is actually your colleague's wife, your colleague in the industry's wife, what are the rejection measures you put into place for such not to reoccur again? Did you message that Marigold girl pé nílé ayé ẹ? Did you message Dara sí mi tó jẹ́ ìyàwó lé colleague ẹ pé ọmọ burúkú ni ẹ pé don't you ever in your life contact me? No, let me see you again. Show sọ bẹ́ẹ̀ náà fún Marigold. Show any sense of èèyàn tó wà disciplined. After tó jẹ́ṣẹ́ wọn tán tó yó dáadáa tán, ǹjẹ́ ó já wọn wọ́n ní tó wá sọ pé o mọ̀. Ẹ̀yin yẹn wọ́n sì ń béèrè pizza. Another pizza is preparation láti tún gba another pata. Ó ṣòro ọmọkùnrin tó wà discipline tó jẹ́ pé no, ohun tí mo ṣe yìí ò dá pé ẹ má ever láyé yín. That is to say, iṣẹ́ ìyàwó ilé ò kì í ṣàjèjì sí ẹ. O lè jẹ ìyàwó ilé, o lè jẹ ọ̀ṣọ́rọ̀ adélébọ̀, o lè jẹ dálé moṣú, o lè jẹ opó. Bí iṣẹ́ opó bá ṣe jẹ fún opó tó sì fresh. O lè fi okó fi béèdì ọkọ ẹ̀ ní goodbye lọ́nà hàn. O mọ̀ pópó kan làkíndó ló ń jẹ bẹ́ẹ̀. Because tó bá jẹ́ pé o regret pé ìyàwó ilé náà gbé wá fún ẹ tó mọ̀ later, I'm sure pé wàá ti pe ọmọ tó gbé wá pé nílé ayé ẹ má tún gbé ìyàwó ilé wá fún mi, ìyàwó níyàwó. Àwọn ọkùnrin kan wà wọ́n ń dó ìyàwó níyàwó, wọ́n àgbèrè gidi, wọ́n ṣe ṣégi àgbèrè bọ̀ wọ́n ń dó ìyàwó ilé. Then sọ fún ẹ. Obo 100 òkú kan bọ́ọ̀dù ní mọ́bọ̀ tó bá dibi pé kan dó ìyàwó ilé, ó máa sọ fún ẹ pé àràmù ni. Bọ́mọ 1 million bá single dídó ní fáwọn. But if you are somebody, another man's wife, ó máa sọ pé no, ìyàwó níyàwó ni now. Because wọ́n ní
fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò báwo ló ṣe máa rí lára ẹ̀ tán bá kíyàwó lé ẹ̀ ìyá àwọn ọmọ ẹ̀ mọ́lẹ̀ tí ẹni tó mọ̀ rí dandan kọ́ ni kẹ́ máa sọ̀rọ̀ bóyá o tiẹ̀ kàn mú ẹni yẹn tó dẹ̀ ń kì mọ́lẹ̀ tó ń bá sùn ní bá sùn ká tó ń rí gbogbo sign tó dẹ̀ ń bá sùn tó dẹ̀ mọ̀. How would you feel as a man? Stop blaming Lande. His reaction is normal. Ó yẹ kó bínú kó faraya because ẹ̀rẹ̀ jẹ kò dẹ̀ ń ṣèwọ ló rẹ̀ jẹ bẹ́ẹ̀ yẹn o bí mo ṣe ń tẹnu mọ́ ìyàwó ilé ẹ̀ tó loose tó useless ọmọ tó cheap tó fẹ́ tí ó mọ̀ pé kò kan làkíndó òun ló sùn sẹ́rẹ̀ òun ló kó gbogbo ilé wa bá bóbìnrin bá ti loose bí mo ṣe ń tẹnu mọ́ pọ́kùnrin dídó ni wọ́n máa dó wọn bó bá ṣe bójọ́ mú lo mọ̀ fi ránṣẹ́ bó bò ní gbogbo tó bá jèrè lára àjẹgbé ni because wọ́n ránṣẹ́ wọn ò fokùn náà tán dá dúrẹ́s ọmọ yẹn gbé ìdí ara ẹ̀ wá bẹ́ẹ̀ bí tó jókòó ẹ̀ sí jẹ́jẹ́ bóyá òun àtọ̀rẹ́ ẹ̀ níbí kan ní o kò ń ṣèwọ ló lọ fokùn fàjáde lábẹ́ ọkọ ẹ̀ torí ẹ̀ láṣẹ ní èmi ò blame ẹ púpọ̀ seriously nígbà tí mo a ní debate over the kìíní pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kí lẹ fẹ́ blame bọ̀bọ̀ yẹn fún mẹ́rin bọ́bọ̀ ní mẹ́rin obìnrin tó bá yàmà tó bá ṣìpù wọn àdókò sí bídì kankan bẹ́ẹ̀ àyà yín ni kẹ́kì lọ fún àmọ́ ọmọ yẹn ó wá fi gbogbo yín sí situation pé ẹ̀rẹ́ Lande jẹ́ Marigold knew that ó ní ọkọ nílé ó ṣe truth and dare pẹ̀lú sexuality pẹ̀lú wà tiẹ̀ Marigold was aware pé ọkọ ẹ̀ ó like ẹ̀ kò fìyà jẹ kò fi ebi pa ó mọ̀ọ́mọ̀ push game yín lọ síbi sexual daring ẹ ṣe ẹ kọ́lẹ̀ ìwọ òmọ́kọ̀ òun òmọ́kọ̀ ìyàwó kẹrì ara òun náà balẹ̀ tí èmi sì ń sọ pé mi ò fẹ́ bílí pé first time yín nídò dára dẹ̀ tún sọnù statement kan ó ló wà wí ẹ̀ ó ní nígbà ló sọ fún ẹ ó ní kó tó dìgbà yẹn káwọn ṣe truth or dare lòun ti sọ fún ẹ pé ìyàwó Lande lòun different versions la kàn ń gbọ́ ọ̀rọ̀ yín ò jọra wọn kò jọra wọn ìwọ ló dé jù láàrin gbogbo wọn I'm sure kò jù Lande lọ. ìṣirò èpò ni o bóyá wọn máa lọ fi tánìṣì méjì mi lọ́dọ̀ ọkọ wọn ni o. tọ́sì ẹjọ́ nítorí ọ̀nà Marigold ṣé wọ nìyẹn Marigold. bẹ́ẹ̀ ni màá láti gbà yẹn. bàbá tí bá mi mute gan. ok. Marigold ṣé wọ nìyẹn introduce rẹ. bẹ́ẹ̀ ni màá. ta ló pe ṣé bọ̀bọ̀ yìí ló pè ẹ́ bàbá tí ló pè ẹ́ pé wá lé mi àbí wọ́n ló pè kó ń bọ̀ wá lé wọn. má parọ́ ń bí o má parọ́ ń bí mo burú sàgàn mo burú sàgàn. mi ò ní parọ́ bẹ́ẹ̀ ni mi ò ní parọ́ mo dẹ̀ máa ṣàlàyé bí everything ṣe jẹ́ because bó ti bí. mo máa ṣàlàyé yìí má lọ ṣì í ẹ sábọ̀dù ló wá ló ń bẹ sọ̀rọ̀ nígbà tó ló ń bọ̀ wá lé ẹ̀ ń jọ sọ fún pé òun múyàwó Lande bọ̀. rárá. kí tó fi múyàwó Lande lọ síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ló wà. ọjọ́ yẹn a jáde ní alọ́ra kan ní sáìdì Ọmọlé èmi àti bàbá tí dẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa so mo wá rántí pé wọ́n sọ pé àwọn ti kó wá sí Ọmọlé mo kàn wá lọ sí mi pé wọ́n pé bí a mo fẹ́ ṣe launching àbí bóyá ọ̀rọ̀ MC àtọ̀ mi ò sọ̀rọ̀ MC àbí mo pè wọ́n fún MC rárá mo wá ní àpé bàbá tí mo dẹ̀ wà ní àdúgbò yìí níbo lọ́dọ̀ yín kí n wá kẹ́yìn and that is the first time tí màá lọ sílé wọn location láti máa ń pàdé tá bá dẹ̀ pàdé location ọmọ ìgbà mi ò máa róúnjẹ fún mi tó bá jẹ́ time tẹ́mi náà fẹ́ róúnjẹ mo máa bá wọn róúnjẹ dání so mi kì í pè wọ́n pé bóyá mo pè wọ́n pé mo ní ìdòwò kan fún mi lówó never okay so mo dẹ̀ pé wọ́n lọ́jọ́ yẹn rèé nígbà àbábá tí mo wà ládùúgbò yìí ṣe wà ń lé ọmọ aláwọn wà lé wọn dẹ̀ bèrè lọ́nà bóyá mo mú yàn bọ̀ mo kàn ní mo ń bọ̀ mo fẹ́ wá kéyìn ní tilẹ̀ tọ́lọ́ gbàdẹ̀ ṣe débẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ pé àpéta ni ẹni yìí wọ́n á ní àpé ọ̀rẹ́ mi ni kódà mi ìtẹ̀sọ́ pé mi orúkọ ẹ̀ gan mo kàn ní ọ̀rẹ́ mi náà wá ní òkè. ó nítorí sẹ̀gbéyàwó Lande ni. mi ò ní sẹ̀gbéyàwó. olóòdè mọ́. mi ì mọ̀ bóyá wọ́n mọ̀ra mi ì lè parọ́ mi ì mọ̀ bóyá wọ́n mọ̀ra so bí mo ṣe wá dọ́dọ̀ Lande bí mo ṣe dọ́dọ̀ bàbá tí òun ṣọlọ tí wọ́n mọ̀ tí lẹ́yìn kan smoke wọ́n á ń ṣínú fíríjì wẹ́mọ̀ mú ewọlé wọ́n á ń ṣínú fíríjì ọ̀pá bàbá tí ẹ̀yin ò tẹ̀ ní ọtí sílẹ̀ tí yín something like that wọ́n dẹ̀ ní ohun pé mi ò ṣọlọ tí mi ní ọtí sílẹ̀ bí soda water bí nǹkan làwọn nílé meanwhile àwọn náà ń prepare láti dáná wọ́n fẹ́ dáná so bí mo ṣe wá sọ wọ́n pé èmi máa mú nǹkan o wọ́n dẹ̀ fún mi ní wọ́n pe driver wọn wá wọ́n fún driver wọn ní ATM
èmi àti driver wọn la jáde la lọ sí. ìwà tẹ́dẹ́lẹ̀ ẹlẹ́fẹ́ mutí ó wá lóhun ò lọ tí ń lé. bẹ́ẹ̀ni. ó wá fún ta ló fún driver ní nǹkan àbí bàbá tí ló lọ́wọ́ tí. rárá bàbá tí pé driver wọn wá wọ́n fún wọn ní ATM wọn wọ́n wá ní kémi àti driver wọn ká lọ ra nǹkan tí a bá fẹ́. tó wá dẹ̀ dé store mo dẹ̀ ra drink. ẹ jọ̀ọ́ má bínú ṣé Dára tẹ̀lé ìwọ àti driver lọ àbí ìwọ àti driver lè jọ lọ. èmi àti driver la lọ ra drink. ó wá fi bàbá tí àti Dára sílẹ̀ bẹ́ẹ̀ ni. so ìgbà tí àwa dé bàbá títí ó ti prepare iná dídá so mọ́ni àpé ẹ̀jẹ̀ èmi kò bọ́ síbẹ̀ tẹ̀yìn mo kàn wọ́n mọ́ni àpé kí lè fẹ́ ṣe wọ́n wá ní iṣu àtẹ̀yìn pé ká ṣe iṣu àtẹ̀yìn náà pé àwọn ní iná fún oúnjẹ ní pé àwọn máa ń jẹ. mọ́mì irọ́ ló ń pa o. bàbá tí hold on má sọ ìpè hold on má sọ ìpè. ìyẹn tún sí. ẹ̀lú bàbá tí mo ṣe láìkí yín tó pẹ́ kẹ́ máa dóyàwó níyàwó àwa ń fúnyàwó làdẹ́ńdọ́gì ṣébẹ̀ tẹ́ ń ṣe ní movie industry yẹn nìyẹn. ẹ wo mo fẹ́ lọ́ọ́ bá ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ nìkan bá súnmọ́ yàwó tèmi ikú apá o ìyàwó mi tó ń ṣe fíìmù bí n bá lẹ́nìkan bẹ́ẹ̀ bá ṣorí burúkú bẹ́ẹ̀ nìkan bá ṣorí burúkú pẹ̀lú ẹ̀ ikú apá ó máa yí kú ánú báyìí ó máa sọ máa mo ń gbé níbẹ̀ because kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn onígà lóyà pẹ̀lú báyìí lẹ máa dóyàwó onígà ẹ̀ ẹgbẹ́ mọ́tẹ̀ láìkí yín gan mo respect yín nọ́mà àdóyàwó èèyàn tó dóyàwó yàn kò jẹ̀bi kọ́kìlọ̀ fúyàwó ẹ̀bọ̀ kí ló dé iná wá dóyàwó yàwó sẹ́mọ̀ gbẹ́gbin ìfàsẹ́yìn burúkú ni o ẹ̀yin tẹ́ gbólógo ni èèyàn tó bá dóyàwó yàwó tó mọkọ tó ń fẹ́ tó tó ìfàsẹ́yìn ni o ọlọ́run ní jẹ́gẹ́ ìfàsẹ́yìn bro nínú bóbìnrin ṣe pọ̀ nínú ayé tó ẹ̀wáyọ̀ ń jẹ́ kí ṣe pọ̀ nínú ayé tó ẹ̀wáyọ̀ ń ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọmọ yẹn lè dàbí ọ̀rọ̀ aṣiwèrè ohun tí mo ṣe ó já síbi tí ohun Portable wà ní ó já pọ̀ ni ṣé mọ̀ pé mo sọ fún earlier on mo ní how do you want people out there especially those ones looking up onto you as a role model to perceive your person after this show ó mọ̀ pé mo sọ mo ní tó bá yà àwọn ìpàdé ẹ̀ wọ́n á máa excuse ìyàwó wọn fún ẹ nítorí ìwà tó wù yí pé mi ò fẹ́rẹ́kẹ́rẹ́ láàrin wa àti bàbá tí ara wọn ò ní gbà wọ́n á máa suspect pé o ní tendency láti dóyàwó lé oníyàwó lé ẹni tó dẹ̀ jẹ̀yà láti build home ẹ̀ kò ní lajúlẹ̀ sórí ọmọ yìí sí bó ṣe sọ ó bí lípò òun ti náwó sórí Àṣàbí Simple ó dẹ̀ wà nù movie industry yẹn má lọ dóyàwó òun ìyẹn Portable ló dẹ̀ lóhùn ẹwà ẹ bá ń dóyàn kiri ẹ̀yin wèrè tẹ́ ń dóra yín nù industry tẹ́ ń dódòkúdò ẹwà ẹ má lọ dóyàwó òun kẹ́ má gbẹ lóòrò sórí pó ti ń fohùn lẹ̀ àwọn míì náà wà bẹ́ẹ̀ wọn ní láòdẹ báyìí but wọ́n á withdraw from you òun sọ pé you are the one that has the biggest stake and things to lose in this whole scenario. One. Dára ò ní nǹkan láti lose. Tó bá ṣe tán tó bá fẹ́ ṣọmọ ṣáṣẹ́ á ṣáṣẹ́wò gbòòrò pátápátá foolish. Kò ní rán Láǹdẹ̀. Láǹdẹ̀ ló ń lọ́ọ̀vù Dára ò lọ́ọ̀vù Láǹdẹ̀ padà. Kò jí sòrò. Ọmọ oríran tí ò jí sòrò ẹni ó ti ń ṣe ó ń hide bí ṣèbé Ọlọ́run sọ pé àsìkò tó máa táṣìírí ẹni because kò deny gbogbo nǹkan tó ṣe wọ́n tún fẹ́ lọ́mọ pé o ti mọ tí o ti high ó lóun ò high ó lóun máa mọ tí òun correct láti lẹ̀ ó ní Marigold ló díẹ̀ òun pé kóun jókòó léṣu ẹ̀ ó débi kó parọ́ ó ní mo di Marigold kọjú sógiri òun ò wá bọ́ pátá tán òun ò rílì ìwọ sì làmọ́lẹ̀ olí odò olóhun gangan nìkan ló ṣáṣẹ́ ìkejì olófún ẹ ní head oníyẹn fún ẹ ó ṣorí fún ẹ ọ̀rẹ́ ẹ fún ọmọ obìnrin méjì especially Dára yẹn tó ní ọmọ mẹ́ta tó ti bímọ mẹ́ta ó bí méjì síta ó bẹ yọkan fún Láǹdẹ̀ ṣòye tó bá jẹ́ ọmọ rẹ̀ ni ṣòye kan bá wọn níbi irú nǹkan burúkú Mary yẹn lè ṣe like I said pé okay I don't think the girl is engaged no married to anyone but for ilé tó claim pé òun jẹ́ ìyàwó Láǹdẹ̀ ǹjẹ́ ó yẹ kí ó jẹ́wọ́ lọ́ máa ká pẹ̀lú ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ tó tini lójú púpọ̀ ó jẹ́ ọ̀rọ̀ àdójútì
lẹ́nu ìyàwó lé wọn náà bá ó fẹ́ nírò ẹ̀ lábúrò ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń gbádùn àwọn ọmọ kan ẹ̀ kò ní lè sọ síta ni pé mi ò fi irú ẹ̀ tọrọ lẹ́bí mi ò fi irú ẹ̀ tọrọ lábúrò mi ò fi irú ẹ̀ tọrọ níyàwó kò ṣeé fi tọrọ ẹ sọ tó tọrọ fún kọ́mọ̀ Lande nìkan ní victim láàrin gbogbo yín òun lẹ́rẹ́jẹ pa lẹ́tàn wọ́n tán ó dẹ̀ ń ta bẹ̀là ó bílí pé kò sí nǹkan kan ó lóun bílí pé ìyàwó ń tó bá sọ fún òun níbi ìjọ́wò ó lóun á sọ pé ìyàwó tòun ń ṣe ìyàwó ilé alágbèrè inú níbí nílé wà láàrin Dárasími àti ọ̀rẹ́ ẹ̀ Mary Gold kó máa pé wọ́n nìkan bó ṣe ń ṣàgbèrè tó tú lórí ọkọ jẹ́ nkúkú bàjẹ́ kájọ wà ní bámbáṣí same we can't erase that fact ó possible àmọ́ ọmọ tó ń ṣáṣẹ́ kiri báyìí náà ṣó deserve ibùjókòó because bí ò pọkọ apáyàwó bí mo ṣe ń sọ oh no do you understand so ó yẹ káwọn aráalé Dárasími ó yẹ kán pè é kán bá ẹ wípé ọmọ abánilójújẹ́ ni ẹ obìnrin abánilójújẹ́ gbogbo ẹni obìnrin tí ò bá ti mọ bú ẹ control pé okó kan là kí n dó tó o dẹ̀ ti bímọ tọ́mọ ti jáde lára ẹ̀ wọn ò yẹ láwùjọ àwọn èèyàn gidi ìwọ náà ò gbogbo sítórì ẹ̀ níta ó yóò wọn ò fògùn mọ́ ẹ o fúnra rẹ ló gbéra ẹ lọ lọ́fẹ̀ẹ́ láti lọ ṣe nǹkan tó ṣe yìí wàá dẹ̀ tún kí ọkọ kú ilé bọ́kọ ò bá dóyin dáadáa ẹ kọ́kọ́ correct tẹ bá fìpẹ́ lè bí ẹ̀ mọ̀ pé ó ti pẹ́ jù bó bá ṣobìnrin náà ló ń dìnnà ẹ̀yìn lórun tó dẹ̀ ti pẹ́ ẹ kúkú opt out of that marriage relationship so that tó bá fẹ́ dóyàn ta wọn ní sọ pé ìyàwó lágbájá ni o ọ borúkà lọ́wọ́ ẹ̀ jẹ́ kó mọ̀ pé mo ti opt out wàá dó ara ẹ̀ bó ṣe wọ̀n Boko Lande ò bá ká ẹ nídìí tó bá jẹ́ pé o rọra excuse ara ẹ̀ kúrò ní marriage yẹn ni gbogbo orí burúkú tó ṣe yìí kò sẹ́nibọ̀dì tó máa kà kún o àmọ́ o ṣe bí ó ti sọ láàárọ̀ ìjọba tẹ́ ti ṣe ṣó yìí oníyàwó lé ni mí o ìyàwó Lande ni ẹ o ìyàwó Lande ni ẹ o ìyàwó lé ni wọ́n ti ẹ o ṣé wọ́n fúnra rẹ̀ bọ́ bá bí ẹ ṣe o tọ́ sí láti náwó pé ìyàwó lé tó o bá lábúrò ọkùnrin àbẹ́gbọ́n ọkùnrin tó bá pọ́ ń ṣe groupish sọ́msọ́m tó ṣerú gbogbo wà burúkú tó wù ṣénu ẹ máa dùn àṣàbúrò ọkọ torí nǹkan tíyàwó ẹ̀gbọ́n ẹ fojú ojú ẹ̀gbọ́n ẹ rí àbíyàwó àbúrò ẹ ohun tó fà yìí ó fà bí adọ́ọ̀tì tó ti ń fà tipẹ́ ni ẹ má fi lọ́wọ́ ẹyẹ fún wa ní different story ìwọ ló ṣẹ́ Lande ní gbogbo ọ̀nà ó ṣẹlẹ́dà ẹ̀ ó yẹ kó lọ pa àwọn aráalé yín bó bá lẹ́ni re díẹ̀díẹ̀ lára tó lẹ́bi gidi díẹ̀ ó yẹ kán mẹ́nu ẹ̀yẹn kan ràn bọ́ bá lékìsà tó fi ń jó ojú dì bígbà tó ṣe pamọ́ jáde kan tó bẹ́ẹ̀ tún jó sódà nǹkan tó ń rébẹ̀ alẹ́ gbèjẹ́ kan bẹ́ẹ̀ tún jó pẹ̀lú láńtà kó lè pàdé mọ́ bó o bá máa fọkọ̀ fọ̀ ẹ́ bó o bá nífẹ̀ẹ́ bọ́tà kó yan àlè àmọ́ gbogbo obìnrin tó bá ti bímọ tẹ́ ṣe lọ ń ṣe gúrúpì tẹ́ ń ṣe sọ́msọ́m nǹkan àdójútì ni o wàláhì ó yẹ̀yẹ́ èèyàn gbogbo sísí tó o bá ti ṣe lẹ́yìn tó o dẹ̀ ti dẹni pé o fẹ́ jókòó tọkùnrin kan jókòó síbẹ̀ torí Ọlọ́run bí o bá tẹ́ lọ́rùn torí pé o lè fa ẹkúkú kọra yín ó sàn ju kó gbélé ọkọ máa dòdòkúdò káàkiri lọ ààrẹ blame púpọ̀ tá a fẹ́ fọmọkùnrin tó wà láàrin ẹ̀yin lẹ useless ẹ̀yin lẹ wayward ẹ̀yin lẹ cheap ẹ bobìnrin lójú jẹ́ ẹ bá sì fẹ́ wá àwọn jọ́ọ̀jì míì mọ àwọn jọ́ọ̀jì yín tó kù lórí live chat yẹn o àmọ́ṣẹ́ rẹ̀ sáwèrè wọ́n bá ní kó lọ mú yẹ òun gangan ló yẹ kó bí wọ́n dára torí òun náà olóbò kò mọ́kọ táǹgọ̀dì kó sọ fún ẹ̀ ń bẹ̀ ó ní ìdòkúdò náà ń dóhùn ní kékeré béèyàn bá ti ní mẹ́ńtọ̀ olórí burúkú kò sí kó má kó rí burúkú rányàn kíyàn náà má máa ṣe wọ́n rán kó o sínú ọmọ tó ń pampa ọmọ tó ń bú tó ń jẹ̀jẹ́ tí wọ́n dẹ̀ ń sá fún láwùjọ ní ẹ Dárasími ó yẹ kẹ́nìbọ̀dì pampa ẹ̀ torí ìwà tó wù ìwà dójútì ìwà tó ń báyàn lójú jẹ́ láwùjọ ni ìwà tó máa ń jẹ́ kán look down on the female gender ni ó bá ní nǹkan kan tó kù díẹ̀ káàtó tọkọ ẹ̀ ń ṣe fún ẹni léwu tó ti mú ẹ sọ yẹ́sì lẹ́yìn ìgbà tó ní depression tó fẹ́ para ẹ̀ ó tún padà síbẹ̀ nǹkan kan ló ń gẹ̀nì lára ẹ̀ ó possible kó jára àwọn ìríkùrì tó ń ríre tí ò lè sọ síta tó fi depress pátápátá tó lóun fẹ́ para òun lọ́dún náà lọ́hùn ó tún continue pẹ̀lú ẹ pé bóyá dáadáa orí tó bá dé gbogbo ṣe yẹ̀yẹ́ káàkiri
ó lẹ́lẹ́dàá tí ó lè má perfect ó possible kó náà máa ṣàwọn ìwà burúkú kan nù lé but òun sọ pé kọ̀ràn kó máa gbélé ọkọ yàn àlè kó máa dòdòkúdò kiri wà kó kúrò wà mọ̀ kó single torí Mary Jones títí ẹ̀ bó ṣe dẹ́rù ẹ̀ jọgànjọgàn òun náà máa bá títí ẹ̀ lọ́jọ́ iwájú lásìkò bá tó fún láti jókòó fẹ̀yìn ọkọ gbogbo tẹ́ ẹ ṣe ìdá máa fi jíwèé yín tó bá kù díẹ̀ káàtó. ó sad ìrọ̀lẹ́ ayé gbà la wà lóòótọ́ ìrọ̀lẹ́ ayé la wà àgbà bẹ́ẹ̀. ẹ̀yin tèmi ẹni kí n ṣí láì lẹ̀ mo lè gba èèyàn méjì péré láàyè lákọ̀tì pé wọlé tẹ́ bá fẹ́ pé wọlé sórí 074-481-66348 just 2 people ẹni tó bá lè kọ́kọ́ pé wọlé torí bọ́rọ̀ yìí ṣe ń jẹ yín ní ọkàn bẹ́ẹ̀ náà ló ṣe ń bí mo ṣe ń gbọ́ bẹ́ẹ̀ mú òkú àbírú ayé wò lélẹ̀ kí ìyàwó lè máa sọ pé wọ́n dóhùn ún jókòó léṣù ẹ fi truth or dare yín ẹ fi ṣe àwọn nǹkan míì ó ṣe jẹ́ nǹkan tó wà sexually oriented sexually involved òun nìkan lè fi ṣe truth or dare kẹgbára yín dìpò kíyàwó ọkọ lè gbáyàwó lé oníyàwó nídìí kíyàwó lè kó máa gbá oko olóko kẹ máa sọ pé yẹn truth or dare kẹ máa mú oko ní géèmù yín wà fún truth or dare ẹ rí nǹkan gidi pé let me withdraw the money from your account kẹ ní truth or dare ẹ sọ pé I will ride your car for 1 week truth or dare ẹ sọ pé let me take your designer t-shirt truth or dare ẹ ní wàrà súyà kàn ra pizza yín kẹjẹ wẹ ó ṣe jẹ́ pé bíi ti kábọ̀ bí dí mi fọwọ́ gbá mi ń dì fọwọ́ rò mí láyà mukó lẹ fi ṣe truth or dare that means pé nǹkan tó wù yín lẹ fi truth or dare òun lẹ fi bò lójú ó ti jọ wù yín ẹ mọ̀ọ́mọ̀ mú géèmù tó fìtẹ̀ gbogbo àwọn tó ń ṣe truth or dare tá à ń wò bí kan mú búrẹ́dì kan fi búrẹ́dì wá kí ara wọn pàápàá bí kan já oúnjẹ bí òun lè gbogbo truth or dare ti tẹ́mi ṣì ń rí you truth or dare titi yìí onípọ̀nù ni pọ́n truth or dare ẹ káre ibi ẹ̀bá ayé jẹ́ déyìí náà ẹ wo ayé kan sára sí yín bí ẹ káre wọ́n máa fi jíwèé yín lọ ìyẹn náà wà all right nǹkan dọ̀tí ni wà láìtàláì ẹ lójútì àwa tí ń bá títí wá lọ o torí nígbà mo wo gbogbo ẹ̀ mo ní something is definitely not right there wọ́n ti fi kọrin o truth or dare o ìdí àgbọ̀ o wọ́n ní Quickie wọ́n ti fi kíní yín kọrin o tó dédé Quickie. Wọ́n ti fi yín kọrin ṣẹ́rí. Big shout out to your housewife wey comot for house go dey play truth or dare outside wahala. Oh, don't call me the ball on your collection it baby. Pala. You the vibes normally. You be go ye po wala say truth or dare pẹ̀lú ìyàwó lé. Ó wá gba be jẹ doggy. Ó wá béèrè kí ló dé. Ó wá no wo jẹ doggy àmọ́ òun jókòó le tán. Owó tó fún lájẹ tó. Ó ti di oṣù mẹ́jọ. Ọjọ́ kan péré mà ní. Bàbá tí máa fi yògò. Owó tó fún lájẹ tó. Ó ti di oṣù mẹ́jọ. Ọjọ́ kan péré mà ní. Bàbá tí máa fi yògò ṣe lájẹ lóníyàwó. Bàbá tí ló ṣàdọ́gì. Lájẹ lóníyàwó. Bàbá tí ló ṣàdọ́gì. Lájẹ lóníyàwó. Bàbá tí ló ṣàdọ́gì. Ṣé kọ̀mọ́ bàdíjọ́ ṣe kọ̀mọ́ bàdíjọ́ ṣe kọ̀mọ́ bàdíjọ́ ṣe kọ̀mọ́ bàdíjọ́. Kọ̀mọ́ bàdí kọ̀mọ́ bàdí kọ̀mọ́ bàdí kọ̀mọ́ bàdí kọ̀mọ́ bàdí kọ̀mọ́ bàdí kọ̀mọ́ bàdíjọ́ ṣe. Dára ti fòkò dára. Dára ti fòkò dára. Ẹ gbà mí o. Wọ́n ti fi wọ́n kọrin. Wọ́n ti fi wọ́n kọrin oyè housewife. Quickie lórí yẹn ń jẹ́. Yọ̀bí kò yé bò wàhálà ṣe tútọ̀ jẹ́ pẹ̀lú ìyàwó lé. Ó wá gba abẹ jẹ dọ́gì. Ó wá béèrè kí ló dé. Ó wá lówó jẹ dọ́gì àmọ́ òun jókòó lè tán. Òbò tó fún lájẹ̀dọ̀. Ó ti di oṣù mẹ́jọ. Ọjọ́ kan péré mà ní. Bàbá tí máa fi yògò. Òbò tó fún lájẹ̀dọ̀. Ó ti di oṣù mẹ́jọ. Ọjọ́ kan péré mà ní. Bàbá tí máa fi yògò ṣe láńdẹ̀ lóníyàwó. Bàbá tí ló ṣàdọ́gì. Láńdẹ̀ lóníyàwó. Bàbá tí ló ṣàdọ́gì. Láńdẹ̀ lóníyàwó.
Only Dara Tifo Dara. Can you imagine that? Now that your name has gone viral, are you happy? Oh, di bobo yo ba yin compose that only Dara Tifo Dara obo to fun landed do. Òun ni bàbá tí jẹ ló fi ka mẹ́wàá wa ó jẹ wàdùwàdù ó jẹ bó ṣe wọ́n báṣabáṣa ó sanwó sí. Kai, I no come lie. Honestly, this is embarrassing. Oh, ṣé rí àwọn nǹkan tí mo máa ń rí pé láyé social media táwa yìí tẹ́ ẹ mọ̀ pé nǹkan kan ò bò mọ́. Bó ṣọ́rẹ́ wọ́n plant camera síbi tó wà wọ́n fi record ẹ níwò. O ti ẹ̀rọ títí ẹni tó gbé sílé tí ò mọ̀ ń pa ẹ̀. Ayé bàjẹ́ o. Ẹ lọ máa wo orin yẹn ìwọ̀n bí tó wà o. Wọ́n sọ sẹ́mi náà mo kàn ń gbọ́ ni. It's one guy like that. Òun náà pínkì náà ń pè. Ó dẹ́tì ọ̀rọ̀ yẹn dẹ́tì. Wọ́n torí pé kẹ́ẹ̀kọ́ lè mọ̀ pé gbogbo akọ́lá wọn. Ibi táwọn jọ́ọ̀jì yín wà, àwọn kan wà torí wọn pé àwọn kan wà torí wọn pé. Àwọn kan bá yín sọ tó tọ̀rọ̀ bí a sì mọ èyí tí ó lè tẹnu òká òtọ́ ọ̀rọ̀ tó lóhun náà yàtọ̀. Èyí tó wọ́ sí ju Dara lọ àmọ́ láàrin yín. Tó já àwọn àgbàlagbà àrí láàrin àwọn jọ́ọ̀jì yín. Àmọ́ ó bẹ́tà kó lọ pa àwọn ará ilé yín kan lọ bẹ́ẹ̀ túbà. Ó ṣe bọ̀bọ́ yìí ó ṣe ẹlẹ́dàá ẹ̀. Honestly, you did. Gbogbo ohun tó bá dà lẹ́ni òun ló gbé bọ́tà táyé fi mọ̀ kò sẹ́ni tó mú ẹ̀ on your own ó lórúkọ tó lè lò on your own. Ògo yàtọ̀ sógo arìndínlé lógo kẹ́ni tó já fáfá tó fàìn má lógo bá a ṣe darí ayé ni. Olówó lè má lógo kí tálákà tí ò gbowó dání kó ẹ kó tó ṣe nǹkan díẹ̀ báyìí òkìkí àti kan káàkiri. Òun ló fún ẹ lórúkọ tó lò ó fi òbò báyé jẹ́ ó báyé jẹ́. Ó lè jẹ́ lórí ti bàbá tí nìkan. Kò ń ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Ṣé wàá rí fídíò náà bí tó ti ń lágbó là. Àwọn kọ́kọ́ wà ẹ̀yìn ilẹ̀kùn kò ní pé bóyá o fẹ́ ṣe saint torí àwọn ọmọ ẹ̀ tó ń wẹ̀. Gbogbo ẹ̀ lọ́rẹ́ ẹ̀ tí kó jáde. I hope you will learn your lesson and turn a new leaf. Láńdẹ́ ṣó máa gbà padà. Bó bá jẹ́ o fẹ́ gbà padà má fẹ́ mi ẹ̀wé wo o. Bó bá sì jẹ́ ò ní ìgbà náà tó sáré ara ẹ̀ kó lọ tọ́jú ara ẹ̀ o. Adóniláyà kì í fojú re wo ni o. Bí kéèyàn kó kọ́ mẹ́sẹ̀ èèyàn kúrò ní o. So wàá tọ́jú ara ẹ̀ o. Ẹ o, ẹ̀yin ọmọ mi jẹ́ ká máa lọlé. I am tired, I gotta go. Mo ti wo gbogbo èyí tí máa wò tán léni yìí torí kéèsì eléyìí ó bu sósì mi lẹ́nu ó buyọ̀ sí ni. Àjànàkú akéwì náà tó ti ṣe tiẹ̀. Wọ́n ní truth or dare. Àjànàkú náà tó ti ṣe o. Ẹ tún wò ó. Àjànàkú akéwì. Ẹ jẹ́ agbájànàkú ká tó máa lọ. Kò sóhun tójú Musa ò tiẹ̀ ní rí tán mọ́. Kò sí o. Wọ́n ti fi géèmù truth or dare. Wọ́n ti fi gba pátá lọ́wọ́ àyálé ẹnìkan. Tipátipá ni mo ti ń sọ pé marriage na scam. Scam ni wàhálà. Ọ̀tọ̀ lẹni tí ń sanwó iyebíye lórí aya ọ̀dẹ́sì tó gbé sílé. Ọ̀tọ̀ lẹni tí ń fi géèmù lásán gba pátá lọ́wọ́ aláìní tìjú òmùgọ̀ ẹ̀mí. Àjànàkú èmi ò ní bá wọn sọ̀rọ̀ àlùfàǹsà sí bàbá tí níwọ̀n ìgbà tí kì í sọkùnrin tí ò dá pé. Tálẹ́ni tó mọ̀ rírọ̀rọ̀ méjì láyé Marigold tára rẹ̀ ò ní ta mọ́ra. Marigold ń bẹ ní òun ọmọlúwàbí ayálàndẹ̀ ìyẹn mọ tí yóò bá dákún. Kò sọ́kùnrin kan tó lè fojú rárá ọlọ́mọge tó dá pé tí ò ní mú tójú rẹ̀ ń bẹ̀. Àjànàkú ẹjọ́ ò ní jẹ́tẹ̀ ní ká má mọ̀ dá ẹ̀ láyé ń bí kọ́. Adóniláyà ò jẹ̀bi aya yín onípangbé ni ẹ lọ bá wí adójútì ni onísọnù aya gbàwèrè ń ò gbàwèrè mi ò rò pó lẹ́sẹ̀ nínú ṣá tipẹ́tipẹ́ lẹ ti ń ṣàṣemáṣe pẹ̀lọ́kọ lọ́kọ òjò ẹ̀sìn yín ní rọ̀ bí òjò. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò lè fọwọ́ sọ̀yà tàbí kí wọ́n ṣépè àdàbí lé ọkọ wọn lórí. Ìdí abá ni pé gbogbo ọ̀pọ̀ nínú wọn ló ti fi sókè kéré bàjẹ́ jẹ́ lẹ́ni tí wọ́n mú lọ sóde àríyá lẹ́ni tí ò mọ̀ rí tí wọ́n máa take advantage wọn wá sọra wọn dẹ̀sìn oníkálùkù ń gùn wọn bẹ́ẹ̀ ayálé ẹnìkan ni wọ́n. Sàrà
tóbìnrin míì fi ara rẹ̀ ṣe fún àjòjì ẹ̀dá ó kọjá ohun tá a lè rò níròyìn kọ́lọ́run ó máa ṣàánú àwọn obìnrin wa ni. bàbá tí lèbó sá ti jẹ́wọ́ fún wọn pọ́kùnrin làdá níwọ̀n ìgbà tó lọ sílé baba ńlá baba wọn lọ gbé lógo sí laga ẹ̀bi ò sí lọ́wọ́ ẹ kóbìnrin ayálé ó lọ máa ṣe túrútọ̀ díẹ̀ fún single father lẹ́ni tó mọ̀ pé kì í ṣòkòrò gbogbo ara ajá kọ́ ló lè gbarú ẹ̀ kíkún wọlé kájá ó má gbó bàbá tí ò ní fọ́ọ̀tì ṣé kí n má parọ́ o ìpinnu mẹ́rígóòdì ní láti lè jẹ́ kíjọba làǹdẹ̀ ó rí ọbí ìyàwó rẹ̀ ṣe pọ̀pọ̀ tó kò sì sẹ́ni tí ò lè jalè bílé bá dá bí ìtayà lé ọkọ̀ kọ́ orí burúkú ní mọ́mọdé gba tẹ́rẹ́ bẹ́bí tá a bá ti fa àgbòfẹ́gún ṣe làájọkùn lẹ̀ ohun tó bá mú ni láti pinnu láti lọ́kọ ká gbójú níbi ìranù lókù. ẹwà wọn wèrè onítìrísọ́ọ̀mù báwo ló ṣe jẹ́ sádúró àṣírí tẹ́ gbégbé yìí làǹdẹ̀rẹ̀ tó bá ṣe pé bàbá tí ì gbé wọn ní rẹ́pìn ìgbà yẹn la tó lè mọ tó yẹ aṣọ lẹ́nu tó bá ṣe péjọba làǹdẹ̀ náà ló rọ́bù ọ̀fẹ́ ṣé kí n má parọ́ yóò do nínú àwọn ọkùnrin kò sí yàtọ̀ ọ̀rọ̀ burúkú ni wàláì kò ṣeé gbọ́ sétí kóbìnrin ilé ọkọ ó máa sọ pé òun ò mọ̀gbà tó kó wọlé sóun lára olóṣó lolóṣó máa jẹ́ bí wọ́n ròkun rọ̀ṣà ìwà olóṣó ní ń bẹ lára wọn àtẹni tó tọkọ wọn àtẹni tí ò tiẹ̀ ṣe é rí sójú gbogbo ibi tí wọ́n bá dé ni wọ́n ti ń kò lábò. àjànàkú akéwì. ọba ń kí ọ. ìjọba làǹdẹ̀ mo bá ọ dúpẹ́ lọ́wọ́ olúwa àṣà àárín ọ̀tá ló ti rìn àkúkú mọ mission Marigold sí wọ́n làǹdẹ̀ láti gbà yí wá ó jọ pé Marigold fẹ́ fi ọ́ sọkọ ló jẹ́ ọmọ bá ti dára jẹ́ ẹgbẹ́ àwọn oníràhùn ẹ̀. Show me your friend. I will tell you who you are. So ń lo òyìnbó wí. Irú kan ni wọ́n, ọkọ ọlọ́kọ ni wọ́n ń dó kiri. Ọ̀rọ̀ òsì dùn lẹ́nu ọmọ aláṣíwó. Kò sẹ́ni tó lè gbẹ̀rí ẹ̀ jẹ́. Kọ́lọ́hún má ṣe fún mi lọ́mọ adójútì ni. Bíi ti Marigold òun dára Èdùmàrè mò ń bẹ̀bẹ̀. Àmọ́ ṣá o, tó bá ṣe pé bàbá tí ì mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ní dára kó tó fún ní dọ́gìdọ́gì. Bàbá tí ì tó lẹ́ni à ń gbéyàwó sá fún. Kí láǹfààní ẹni à ń bá rìn tá a tún fura sírú wọn gbogbo àgùntàn tó bá ti bájá rìn yóò jẹ̀gbẹ́ bá ara yálé ọkọ tí ń tẹ̀lé ní tí ò sí nílé ọkọ yóò padà wá síwàwù. àti dára àti Marigold tó fi dórí bàbá tí òkúrò aláìní tìjú nìyí public figure for that matter ẹ wá gbókó yín sábẹ́ olóṣó abiyamọ bàbá tí ì ti gbàgbé bóun táyé bá mọ ni mọ́ ni wọ́n fi ń tan ni mórí wọ̀gbẹ́ lé lórí. àdúrà kan ò sì rán o kọ́lọ́run má ṣe já àkóso páńpẹ́ ara yín ni ẹ kó ní jánu kì í sọ̀rọ̀ àwẹ̀. so funny bàbá tíṣà ń tẹnu mọ́ pé dára lòun faná ẹ̀ kì í ṣèyàwó làǹdẹ̀ àti dára àti làǹdẹ̀ ṣé kì í ṣẹnìkan náà ni. ohun táwọn fẹ́ gbọ́ sára ti gbọ́ yẹn àǹtí dára ìyàwó làǹdẹ̀ wọ́n ṣáà ti fòbò sí promo there is more to this show ọ̀tọ̀ lẹni tó bọ́ra sílẹ̀ ní hòhò ọ̀tọ̀ lẹni tó yọ̀dí gba pẹ́rán what a nice game. bàbá tí òdòbòdà fòrò sí ẹlẹ́ o ó jọ pé ẹ ti pẹ́ nínú òwò kan òsì ọ̀hún ṣá torí pé àgbọ́pọ́wọ́ kan lẹ́nà wọ́n mú kọ́ńdọ̀mù kò bá yín lójijì ká tó ṣẹ́jú pẹ́ ẹ ti mú ti bí kẹ́ ẹ tó yọ wọlé ológo ó jọ pé ẹ ti ń retí sáré wá tẹ́lẹ̀ torí ọ̀rọ̀ yìí ò tiẹ̀ yé rárá a ò sì gbọ́ bí tẹ́ ẹ lẹ́ẹ̀ sáré jáde láti lọ ra kọ́ńdọ̀mù ńbẹ̀. àyàn ọlọ́rọ̀ abetí dídì bẹ́ẹ̀ sì ni wèrè kan ẹ̀dá náà ni ó padà wá gbẹ́rú ìyàwó làǹdẹ̀ yìí sílé pásmí àjẹkù pọ̀ nínú àwọn obìnrin ojú lásán la fi ń mẹ́rin láwo ó ṣe fún wa àti Marigold àti dára best of the same feather náà jẹ́ ó ti pẹ́ ni wọ́n ti jọ ń ṣe tírísọ̀mù ń pọ̀. àfa àríkéwúyọ̀ kékeré ń bẹ nígboro Ìbàdàn gbogbo ìṣòro kíṣòro tí ń jọmọ ẹ̀dá ẹ dákun dábọ̀ ẹ gbá wọn láago á jẹ́ gbígbé mo fọlọ́run búra àti rẹ́ni tí ń wóyún látọjọ́ pípẹ́ tí ò róyún ní ọjọ́ tí wọ́n dọ́dọ̀ bàbá aláàjì àríkéwúyọ̀ kékeré mo fọlọ́run búra olúwa gbẹ́bẹ̀ àdúrà tẹ́ ẹ bá ti ń bọ̀ láti ìlúkìlú lálẹ́dẹ̀ àgbà. ẹyẹ ń bọ̀ ọ̀sẹ̀ bí ó ti débi advert ṣé nǹkan tó sọ ó yàtọ̀ sí nǹkan kan tí mo sọ láti lẹ̀ mo ní bàbá tí kò lẹ́bi àmọ́ síbẹ̀ ẹ tún láti tún dá a lẹ́bi náà síbẹ̀
pé moral principles ẹ̀dá moral values ẹ̀dá ṣé gbogbo òbò náà gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń ṣe gbogbo ejò jíjẹ ṣé gbogbo ẹ̀ náà ní dídó lórí ìyàwó kọ̀líìgì èèyàn a mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní industry yín Dara ò kì í ṣe ọmọ industry òun ni mo sọ pé eléyìí ó burú jáì ó kù díẹ̀ káàtó because tẹ́ ẹ bá gbọ́ páàtì tó ti sọ pé òun fa kọ́ńdọ̀mù yọ lóòótọ́ òun sáré rún wọn ẹ máa rò pé bẹ́ẹ̀ ṣe portray movie yìí fún wa ẹ sọ pé ẹni kó o ti mọ̀ pé ó máa já sí dídó ó lọ sáré yọ kọ́ńdọ̀mù lákò ṣẹ́yìn gbé kọ́ńdọ̀mù rìn ni tóun lẹ fi ń béèrè ire lọ́wọ́ Ọlọ́run ní kọ́ńdọ̀mù ni tó fi jẹ́ pé gbogbo bí ní kọ́ńdọ̀mù tẹ̀lé yín lọ ó sáàdì ó burú lóòótọ́ o wà láìtàlá ó burú jáì o ó burú wọ́n dábò yìí wọ́n dá ìdókùdó ni. ìfàyàlùyà ìní máa ń dá wàhálà lẹ̀ bàbá tí ìgbẹ̀yìn wọlé ó sì dáràn. Yes now, I did doggy. Truth or dare na him lead to quickie lead to doggy. Yes now, I did doggy. I did doggy. ọjọ́ kan là á jayé ọjọ́ kan là á gbìyà ọjọ́ tí ń ṣe truth or dare yìí inú ayé burúkú ni bàbá tí ì wà. But we did truth or dare and I gave Dara quickie. Mi ò do Mary o, ó sọ̀k mi, Mary head mi. bí ẹ ṣe ń fún bàbá tí ì ní ẹ̀ẹ́dì ni bàbá tí ì fún yàn ní doggy. I did doggy. mi ò gbáwájú wọlé mo fẹ̀gbẹ́ wọ̀ bí orin Burna Boy. bàbá tí ò gbáwájú ó dà wọn ò gbẹ̀gbẹ́ ẹ̀yìn ni ó gbà wọlé. I did doggy. lálùdó ilé ń tẹnumọ́ I did doggy látàárọ̀. ẹ̀jẹ̀ gbọ́rọ̀ látẹnu ẹni ìdó. ó kọ́ bàbá sí gòlé lọ́jọ́ yẹn mà. Kókó ẹ̀dẹ̀ kiri. I did doggy. wọ́n ṣe doggy wọn ò ṣe doggy. ọ̀rẹ́ méjì kú òǹlé ó di ilé géńdé. ẹ lọ ṣe tútọ̀ díẹ̀ níbẹ̀. ṣé ẹ fẹ́ kó máa fọwọ́ ra yín lórí ni. ṣé ẹ fẹ́ kó ṣí bíbélì bò yín ni. wọ́n fọtí sára wọ́n fi gbó sára. kódà wọ́n tún fòkó sára. èyí tó fẹnu gbà. èyí tó fìdí gbà. àwọn ọmọ ọlọ́mọ wọ́n gbóúnjẹ ká bàbá tí ì mọ́lé. wọ́n níbi tó ká bá wà. ilé oúnjẹ rẹ̀ ti wá bà. ilé ni bàbá tí ì wà. tí wọ́n ti gbé bò wá bà. ó yẹ kí ilé ni mo wà sí gbogbo kì í lẹ́sọ̀. mi ò lè ẹlẹ́gan ló yẹ kó máa pè ní season of truth or dare wọn ní fọ́gùn season of wọn ní fọ́gùn wọn ní fi ṣe truth or dare fún yín o eléyìí òun ló yẹ ká máa pè ní the season of truth or dare lóòótọ́ ògo Dara bó ṣe ń lọ iṣẹ́ kò ní fẹ́ pọ̀ ju ti Lande gan lọ báyìí tọ́ ibi la máa hàngì ẹ̀ sí ẹ jẹ́ ká tún máa wo next release wọn tó bá tún ti wà lórí group wọn tá a bá tún ti gbọ́ àtúbà yín gbé wá sí bíbá Nigeria your country wọ́n ti reform ẹ̀ wọ́n ti remold ẹ̀ wọ́n ti rename ẹ̀ wọ́n ti recreate wọ́n ti resubmit wọ́n wá represent ẹ̀ fún yín bó ṣe yẹ kó wà truth or dare ó kọjá bẹ́ẹ̀. Oh my God. àwọn àní gungi kó ṣọ́ọ̀gì gùn kó má bàa gungi alárẹ̀ abẹ́kọ́ ni wọ́n ń sọ igi oní ikán àbí tó kíní tó máa ń tàyàn yìí eléyìí kọjá abẹ́ ò bàbá jì thank God páwọn tó kù bí mo ṣe ń sọ náà ṣe sọ pé ó kù díẹ̀ káàtó fún ẹni tó lórúkọ ní movie industry the Nollywood industry do you understand nínú gbogbo wọn ìwọ ló ní nǹkan tó tóbi jù láti lù sí seriously kò jẹ́ káwọn alábàánà wọn wá fi tí wọn kó bẹ́ẹ̀ it's okay you are a man ó ṣe bọ́ ọmọkùnrin ṣe ń ṣe bọ́ tíjọ́ mi ṣọ́gígùn kó má bàa gùn èyí tó má bàa tiẹ̀ jẹ́ ìgùnkùngùn lélẹ́yìí òbò àfojúdi ni òkú àfojúdi lọ́mọ yẹn náà dóbò ẹ tí mo pa àwọn elépo làwọn eléyìí kò gbọ́dọ̀ jẹ́rù bẹ́yìn ẹ pé kan tó fà lórí truth or dare ẹ ti prepare condom sápò fúru èyí tó máa head tí ń head kò sí stop irú truth or dare wòrè gbogbo yín wà well prepared lẹ́yìn tẹ́ ti shine things sí system gbogbo ẹ̀ kàn ro wọnú ara wọn ń dùn lọ́yùn gbà ni. wọ́n ṣàjẹ́ ká wo múfì tán bá máa ju múfì síta ẹjẹ́ àkókò ẹ má họ́ ọ̀dì ẹ̀bẹ̀ bá ti rìkọ́ọ̀dù Lande ẹjẹ́ àwò bàbá ṣe máa wo káwa náà fi ẹ ti yé yín ká lè fi rókòdù ọ̀rọ̀ ẹ bá máa jù síta ju o sí tó kàn wá o
òye ni láti ṣẹ̀ṣẹ̀ ń worú ẹ̀ wọ́n ṣe ń jọmú náà ń jòbù náà ń fẹ́ bù náà ń ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan tá àti rírí lórí ìkànnì yìí it is well. Ìtàn ìyàwó ilé alágbèrè season 2 sorry àkọ season tó jẹ́ àti wo season 1 rí. Ẹ wo ẹ jẹ́ ká máa lọ lé iṣẹ́ wa ń lọ tán yín ta ṣe wọlé yìí sí ní jẹ́ ń lọ jẹ bàṣẹ́ mi níbo lórí burúkú dòwò pọ̀ ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra ṣe ẹ jẹ́ kó ọmọlúwàbí orúkọ àwọn òbí yín ẹ jẹ́ kó máa wọ̀n lára yín gbà mí kó máa wọ̀n lára bí tá a bá rìn sí àní ṣìṣì ìtìṣubọ̀ a tún máa rí yín lọ́jọ́ iwájú ó dàárọ̀.